dókítà gbogbo àṣànẹ́ ni anatomy sí náà rè o dókítà ńlá ṣẹ́rí mi ò ní kọ́bọ̀ tí máa fún yín àmọ́ ká bá ti ṣe rìsáàṣì lé láàbù wa ká bá ti mọ̀ pé ọ̀nà àbáyọ sí nǹkan rèé ká ṣe kínní ká jára wa tán ká gbéra wa débẹ̀ a ti discover new technology téèyàn fi ń tọ́ ọmọ kó bá rí pé ọmọ ẹ yá o lè ó yá o lójú kòkòrò kò ń rí kó o jẹun òun tẹ́ ẹ máa ṣe rè àti ní patient kan tá a ti recommend oògùn fún tí wọ́n dẹ̀ lo oògùn yẹn tó jẹ́ àjẹbí ìdánni kó má wàá dàbí páǹparọ́ ẹ wo fídíò rẹ̀. Ikú máa pa ẹ́ láìpẹ́ yìí. Jesus. Ọmọ ìsọ́bìrì níwájú paná.